ẹ káàárọ̀ káàsán káalẹ́ gbogbo olólùfẹ́ yorùbá movie. Ọmọ àjọngọ́lọ̀ apá kẹta ti jáde. Bẹ́ẹ̀ ni, ọmọ àjọngọ́lọ̀ apá kẹta ó dùn, ó ti gbọ́ngbọ́n. Gbogbo àwa tá a wo part one, tá a wo part two, ẹja tara tàtà ká lọ wo part three. Àjọngọ́lọ̀, ọmọ àjọngọ́lọ̀ apá kẹta. Ẹ subscribe sórí Agbami Ayé TV kẹ́ lè máa rí wa wò lọ́tùn lọ́tùn. Ọmọ àjọngọ́lọ̀ apá kẹta, nǹkan ṣe, wàhálà bẹ̀rẹ̀ ńbẹ̀. Yínká Quadri, ọdún mẹ́wàá wò, Alápinni Òòṣà àti gbogbo àwọn star òṣèré káàkiri. Ogun dé, wàhálà ṣẹlẹ̀ nínú ìlú. Ẹ subscribe sórí Agbami Ayé TV. Ẹ subscribe sóbẹ̀ kẹ́ lè máa rí lọ́tùn lọ́tùn wò. Alápinni ọdún mẹ́wàá wò, wàhálà ṣẹlẹ̀, ìlú tú, ogun jà, ilé jó, olè jà. Ọmọ àjọngọ́lọ̀ apá kẹta ó ti jáde. Ọmọ àjọngọ́lọ̀ apá kẹta ó ti jáde. Ẹ subscribe sórí Agbami Ayé TV kẹ́ lè máa rí wa wò lọ́tùn lọ́tùn, kẹ́ lè máa rí wa wò dáadáa. Ọmọ àjọngọ́lọ̀ apá kẹta ó ti jáde. Ọmọ àjọngọ́lọ̀, ẹ lọ wò ó. Ẹ̀yin tẹ́ wo apá kìíní, tẹ́ wo apá kejì, ẹ tí ì rí nǹkan kan. Ẹ try kẹ́ lọ wo apá kẹta. Ọmọ àjọngọ́lọ̀, Yínká Quadri wà ńbẹ̀, Alápinni wà ńbẹ̀ pẹ̀lú gbogbo àgbààgbà òṣèré. Gbogbo wọn ni wọ́n wà ńbẹ̀. Gbogbo ojú tẹ́ ẹ fẹ́ wò ni wọ́n ń bẹ ńbẹ̀. Ọmọ àjọngọ́lọ̀ apá kẹta. Ọmọ àjọngọ́lọ̀ apá kẹta ó ti jáde. Gbogbo olólùfẹ́ yorùbá movie, ẹ lọ wò ó. Ọmọ àjọngọ́lọ̀ apá kẹta ó jáde, ó dùn gbọ́ngbọ́n, oyin bẹ ńbẹ̀, iyọ̀ wà ńbẹ̀. Ọmọ àjọngọ́lọ̀ apá kẹta, ẹ tara ṣàṣà kẹ́ lọ lè wò ó. Yínká Quadri àtàlápinni àti gbogbo àwọn àgbà òṣèré lọ́kùnrin àti lóbìnrin, wọ́n dán mẹ́wàá wò ńbẹ̀, wọ́n patú rẹpẹtẹ. Wàhálà ṣẹlẹ̀. Ọmọ àjọngọ́lọ̀ apá kẹta, ẹ tara ṣàṣà kẹ́ lọ wò ó. Ọmọ àjọngọ́lọ̀ ó ti jáde. Ẹ subscribe sórí Agbami Ayé TV kẹ́ lè rí wa wò.